Ẹ̀yin èèyàn lé, a mú update wá lórí ọ̀rọ̀ ikú Mohbad olóògbé ìlérí olúwa. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo update ẹni. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Sam Larry àti Naira Marley wọ́n ní wọ́n wọ́ ìjọba lọ sí ilé ẹjọ́ o. Wọ́n ní ọ̀rọ̀ tá a pè ní ọ̀wẹ̀ wọ́n ló ti ń rí aró nínú o. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo update ẹni. Lórí ìwádìí ìjọba lórí ikú ọ̀dọ́mọkùnrin hip hop èyí tó jẹ́ ìlérí olúwa ọmọ alọ́ba òní tí wọ́n ṣe ní ọwọ́ lọ́wọ́ tí àwọn èèyàn dẹ̀ mọ̀ sí Mohbad, èyí tí àwọn èèyàn ń sọ wípé àwọn Naira Marley àti Sam Larry àti àwọn èèyàn kan ni wọ́n ṣekú pa. Èyí tí wọ́n ní Abdulazeez Fashola, èyí tí àwọn èèyàn ń pè ní Naira Marley àti ti Samson Balogun, èyí tí wọ́n pè ní olóòtú, èyí tí à ń pè ní Sam Larry. Àwọn méjèèjì ti wọ́ ìjọba lọ sí ilé ẹjọ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n fi ojú àwọn gbolẹ̀, wọ́n ní wọ́n ti fi ìyà jẹ àwọn pẹ̀lú bí wọ́n ṣe sọ àwọn sí àtìmọ́lé ọlọ́jọ́ gbọọrọ, èyí tó jẹ́ pé àwọn ò mọ ikú tó pa olóògbé. Wọ́n ní ṣe ni wọ́n ní kí àwọn lọ san owó ìtanràn 20 million naira àti ìwé ẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ìjọba. Wọ́n ní wọ́n tún fi ẹ̀sùn kan igbákejì ọlọ́pàá èyí tó ń darí ìwà ọ̀daràn. Wọ́n ní wọ́n tẹ orúkọ wọn sí iwájú magistrate kan ní Èkó. Àwọn ni igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá, èyí tó ń darí ẹ̀ka ìwà ọ̀daràn abẹ́lé ní pàǹtí lẹ́kọ̀ọ́. Òní GID Waheed Ayilara àti abilékọ Adéọlá Ọlátúnbọ̀sún ẹ̀wọ̀n tó ń darí ilé ẹjọ́ ní Yaba ní Èkó. Wọ́n ní ọjọ́ 21 ni wọ́n pè wọ́n sí ilé ẹjọ́ o. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n lọ sí ilé ẹjọ́, èyí tí wọ́n lọ fi ọ̀rọ̀ wá wọn wò, wọ́n ní ó yẹ kí wọ́n ti fi àwọn sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọn ò fi àwọn sílẹ̀ o. Wọ́n ní ṣe ni wọ́n tì wọ́n mọ́lé síbẹ̀. Wọ́n ní torí yìí àwọn fẹ́ pe gbogbo wọn lẹ́jọ́ nítorí pé wọ́n kàn fi ìyà jẹ àwọn ni, àwọn ò dẹ̀ mọ̀ nípa ikú olóògbé. Wọ́n ní wọn ò jẹ́ káwọn lè rìn fàǹdà bí ọmọ Nàìjíríà rere o. Wọ́n ní wọ́n ń dí ìrìn àjò àwọn lọ́wọ́. Wọ́n kàn ti àwọn mọ́lé nítorí pé àwọn ò mọ̀dí, àwọn ò mọwọ́ lórí ọ̀rọ̀ ikú olóògbé. Wọ́n ní látìgbà tí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí wọn, wọ́n láwọn ò jẹ̀bi lọ́rọ̀ ikú Mohbad o. Wọ́n ní kò dẹ̀ sí ẹ̀rí kankan èyí tí wọ́n rí mú ju wípé bully àti assault lọ. Wọ́n ní ṣé nítorí bully àti assault ni wọ́n fi ti àwọn mọ́lé tí wọ́n jẹ́ káwọn gba bond jáde. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ ẹ̀ máa gbọ́ báyìí. Wọ́n ní gbogbo ìgbà tí àwọn agbófinró ń ṣe ìwádìí, wọ́n láwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ni. Wọ́n láwọn ò jà wọ́n níyàn. Wọ́n ní gbogbo nǹkan tó dẹ̀ ń béèrè làwọn ń sọ fún wọn. Wọ́n ní gbogbo ibi tó ń ṣèwádìí sí làwọn ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìwádìí wọn. Wọ́n ní kí wá lóde tó jẹ́ pé wọ́n wá ti àwọn mọ́lé bí ẹran. Wọ́n ní kí ilé ẹjọ́ fún àwọn ọlọ́pàá láti tú àwọn sílẹ̀ o. Wọ́n nítorí pé àwọn ò mọwọ́, àwọn ò mọsẹ̀ lórí ọ̀rọ̀ ikú olóògbé. Wọ́n tẹ̀síwájú wípé tí ilé ẹjọ́ bá ní àwọn á máa wá láti ilé. Wọ́n ní àwọn ò dẹ̀ ní ṣe nǹkan kan tó máa bẹ́gi dínà ìwádìí èyí tí àwọn ọlọ́pàá ń ṣe lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní ṣùgbọ́n kí wọ́n kàn dé àwọn mọ́lẹ̀ bí ẹran lẹ́yìn ọjọ́ tó ti pẹ́. Wọ́n ní kò sí ní ìlànà òfin. Wọ́n ní kí ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n tú àwọn sílẹ̀ kí wọ́n sì san owó ìtanràn fún àwọn. Wọ́n ní nítorí wípé ilé ẹjọ́ ní àṣẹ láti tú àwọn sílẹ̀. Gbogbo rules and regulations tó wà nínú ìwé òfin ni wọ́n tọ́ka sí o láti má lè de àwọn mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ nínú ẹ̀wọ̀n. Wípé àwọn ò kí ń ṣe ọ̀daràn. Wípé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn kò mú wípé kí wọ́n de àwọn mọ́lẹ̀ sínú ẹ̀wọ̀n lọ́wọ́. Wípé ó yẹ kí wọ́n lè gba béèlì àwọn kí àwọn dẹ̀ máa lọlé káwọn máa wá láti ilé wá sí ilé ẹjọ́.
èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ọjọ́ 12 September 12 ni olóògbé kú sí hospital kan náà ló kú sí, ṣùgbọ́n wọ́n ní àwọn hospital yẹn ní pé wọ́n ti gbé òkú ẹ̀ wá sí ọ̀dọ̀ àwọn ni, wípé ọ̀dọ̀ àwọn kọ́ ló kú sí. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ti lọ sí ilé ẹjọ́ pẹ̀lú gbogbo àwọn suspect yìí. Wọ́n ní pé tó bá di on the 7th of November, wọ́n ní wọ́n fẹ́ kí Naira Marley, wọ́n ní wọ́n fẹ́ kí Sam Larry àti Prime Boy àti àwọn ẹlòmíì náà nínú wọn kí wọ́n wá sí ilé ẹjọ́ ní Ìkòròdú, ilé ẹjọ́ Corona ní Ìkòròdú, láti bẹ̀rẹ̀ sí ṣe ìgbẹ́jọ́. Èèyàn lé, ẹ mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá bíi mélòó kan, àwọn bàbá mohmad, màmá rẹ̀ àti Wùmí wọ́n lọ sí ilé ẹjọ́. Gbogbo nǹkan tí wọ́n dẹ̀ sọ pátápátá níbẹ̀, òun náà la sọ fún yín. A dẹ̀ ti sọ fún yín wípé gbogbo ìgbà la máa mú update wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Update tèmi la mú wá fún yín o. Tá bá tún gbọ́ nǹkan mi, a máa jẹ́ kẹ́ gbọ́. Ẹ ṣé o. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad.